Famous on the mix. ẹjẹ́ àjọgbọ́ ẹjẹ́ àjọgbọ́ ẹwà Yorùbá lórí online social media lórí Facebook, Instagram, lórí YouTube atọ́kùn ètò wa Arábùṣọlá Adé aburúmáṣe ìjẹta ẹkùn ọkọlá bá kẹ́ méjì papọ̀ méjì dàlúdò pèdèpèdè pátá òun náà ní táyé máyà tàmí àgbáyé òun lèmi gan ń gbọ́. Abọ́lálé mo tún balẹ̀ gìjà sórí ètò wa, ètò yín, ètò gbogbo wa, ètò tó ń kọ́ni lọ́gbọ́n tó tún fúnni lóye ni ètò tá a fi ń tani jí lórí ìgbé ayé tó dára kó ayé lè dára fún takọtabo kó tún lè rójú fún mùtúmùwà. Ìṣọ̀kan lọ̀rọ̀ wa dálé lórí ètò tòní o, tó lórí ti baálẹ̀ gbogbo ìyàwó ilé, ọ̀gá iléeṣẹ́ àtọmọṣẹ́ pátápátá porogodo, ẹ jẹ́ ká ṣera wa lọ́kan, òṣùṣù ọwọ́ kò ṣeé ṣẹ́. Abọ́lálé ó dá mi lójú tí a bá lè ṣera wa lọ́kan, ìgbé ayé ìrọ̀rùn ohun ìdàgbàsókè kò ní wọ́n láwùjọ wa, tẹrútọmọ látún máa gbáyé àlàáfíà. Iṣẹ́ tí a fi ìṣọ̀kan bẹ̀rẹ̀ parí ẹ̀ ló ń gún régé o. Àwùjọ tí a ti fi ìṣọ̀kan lélẹ̀ a sì máa gbòòrò sí lọ́jọ́ gbogbo. Ilé tí a fi ìṣọ̀kan kọ́ kò ní wó láéláé. Mo fẹ́ kí kó wá ó lọ kíyèsí ọ̀rọ̀. Arábùṣọlá o, ẹkùn ọkọ làbákẹ́ méjì pọ̀, mègídà gbogbo pèdèpèdè, ó yá gbóhùn sókè, ohùn rẹ kò ní há létí aráyé, tún bá wa sọ kó lè yé mùtúmùwà. Òdòdó kí tó èlò ní bòrè pọ̀, àdẹ̀bí ní bọ́lá ẹgbẹ́ lọ́nà. Níbo láyé dorí gbà yìí, ayé òkúkú yé mi gẹ́gẹ́ bí ayé ṣe ń lọ. Níbo láyé dorí gbà yìí, ayé òkúkú yé mi gẹ́gẹ́ bí ayé ṣe ń lọ. Tàná òjò tèmi òjò tàná. Ìfẹ́ ò sí láyé, ìfẹ́ ti kẹ́rù ó gbọ̀run. Bẹ́ẹ̀ni. Wọ́n ní bórí jẹ kó fẹ́lẹ̀ kejì ẹ jẹ, wọ́n mọ̀ ní bórí mu kó fẹ́lẹ̀ kejì ẹ mu, ó ti di láyé ìjọ́hun. Ìṣọ̀kan ló jẹ́ ìfẹ́, ìfẹ́ ló jẹ́ ìṣọ̀kan. Kí ló bá rú èyí ẹ fẹ́ mọ̀ bí ẹ sọ̀rọ̀ mi? Ọmọ aráyé làmú òre sùn ní í ṣe. O ṣé mo dúpẹ́ Ẹni kà wọ́n sì jẹ́ wọ́n ń lépa ẹ̀ láì dá. Ènìyàn wọn lówó bí ó ṣe wúlẹ̀ ń lépa. Alhaji Fatai olówó yọ olóògbé Ọlọ́run bá kó foríjì òkú ọ̀run tó nírèsì bá kọ̀ tó lóun ò fi gbá mọ́ èyí tó ti fi sílẹ̀ kò ní parun láéláé. Ẹ ṣé mo dúpẹ́. Ìbò láyé gbé lọ náà kò yé wa, kò yé mi, kò yé ẹnikẹ́ni nínú wa. Ọlọ́run bá kó wà pẹ̀lú wa. Ọpẹ́ lápàtàkì f'Ẹlẹ́dùmarè, ọba àwọn ọba àná, ọba ẹni, ọba ọjọ́ gbogbo, ọba tó ti ń bẹ kí bẹbẹ tó máa bẹ, ọba tó ń bẹ nígbà tí bẹbẹ ń bẹ, ọba tí yóò tún máa bẹ nígbà tí bẹbẹ ò tún ní bẹ mọ́. Kábíyèsí rẹ̀ Elédùmarè, mo ṣe bá ọkùnrin, mo ṣe bá obìnrin, mo ṣe bá ọmọdé, mo ṣe bá àgbàlagbà. Ìbá kíní tó dorí kodò tí ò gbúdọ̀ ṣomi, èyí tó dorí kodò tí ò gbúdọ̀ ṣẹ̀jẹ̀. Ìbá àwọn ìyá, ìbá àwọn bàbá, ìbá gbogbo ẹ̀dẹ́ èèyàn pátápátá lórígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáláyé. Mo wá ṣe bá àfáà mi, ìmáàmù mi, àrólé kan ṣoṣo tó ń bẹ ní gbogbo àgbáláyé káfàtà. Ìbá wọn, Ọlọ́run ọba Elédùmarè, mo ṣe bá yín. Ìbá bàbá tó bí mi lọ́mọ, Àdìsá Ìkọ́, ọmọ oníṣàgá Òkúmasì, ọmọ ahéré owó tí ò ní gbàgede, ọmọ abẹ́rẹ́ mẹ́ta ní ṣàgá nílé bàbá tó bí mi lọ́mọ. Bàbá mi ọmọ Yésùfù bá gbóṣe ìlọ ládòdò nípínlẹ̀ Ògùn, kọ́lọ́run bá kó bá ń foríjì bàbá tó bí mi lọ́mọ. Ìbá yèyé mi àmọ̀ pé ọmọ alájà, ọmọ àjànóró alájà ìyá àrà, ọmọ sàláwù agbére, ọmọ ilẹ̀, ọmọ adábùdó òkèrè, ọmọ ọ̀dọ́ àmìró èsè, ọ̀gbálẹ̀ sílẹ̀ ọ̀sà òkè ṣọṣọrọ bomi, ọmọ olúbàmẹ́sì, ọmọ àjànà ńlá lòdì èpè. Ìyá mi àmọ̀ pé mo ṣe bá yín o. Ìbá gbogbo àwọn pèdèpèdè, àwọn tó ti ń pèdè kí n tó máa pèdè, àwọn tó ń pèdè nígbà tí mò ń pèdè, àwọn tí yóò tún máa pèdè lẹ́yìn tí mi ò bá tún ní pèdè mọ́. Mo ṣe bá gbogbo yín pátápátá o láì dẹ́nì kankan sí. Ọmọ kékeré ni mí o, màgìsínà mi nínú pèdèpèdè, mègídà gbogbo àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ yín náà kò ní káfàtà. Látòrí bàbá mi àgbàlagbà AYB Adéròjú ọmọ Adépọ̀jù, bàbá mi àdúró tì ní kẹrù má bá ní. Mo tún wá ṣe pa màmá mi àgbàlagbà
ọmọlẹ̀yẹ balógun mo ṣe bá yín o mo ṣe bá gbogbo àwọn pèrèpèrè pátápátá ìbà ọ̀gá mi tó ń bẹ láyé tó ń bẹ láyé tó ń bẹ láyé rè Bánjọ ọmọ Ọ̀jẹ́dèjì mo ṣe bá yín ẹ̀ní rẹ̀ láéláé òkè òkè lẹ́múrú sí òkè òkè lẹ́màá lọ ọ̀gá mi àtàtà mo wá ṣèbà ọ̀gá mi látòrí ọ̀gá mi gbogbo àwọn ọ̀gá mi tó ti padà sọ́dọ̀ Ọlọ́run ọba Elédùmarè mo ṣèbà ọ̀gá mi ọmọ Kẹ́hìndé Gbẹ̀gbọ́n Ayọ̀ọ́lá Ayọ̀dèjì ọmọ Babálé Olúyọ̀lé bàbá Kọ́lá kọ́lọ̀ kó foríjì gbogbo àwọn ọ̀gá mi pátápátá tó ti lọ mo ṣèbà yín o àtúndínlẹ́ sórí ètò lónìí ẹ gbádùn wájú. kò ṣe fọwọ́ méjì dá pẹ̀lú ìrọ̀rùn ìwà ló sì ṣọwọ́ tó lè ṣe wọ́n láǹfààní kí a yan ìwà níṣọ̀kan kí a yàn láàyò nítorí tí àwọn alágbára nínú wa bá síwájú tí àwọn olóṣèlú nínú wa tẹ̀lé àwọn lọ́balọ́ba tí wọ́n jẹ́ bàbá wa máa gbárùkù tì wá lẹ́yìn kò sí ẹ̀yà tàbí elédè mìíràn tó lè rọ́ wa tì sẹ́yìn ó dá mi lójú àrá. ó ṣe mo dúpẹ́ ọpẹ́ ní Olúfẹ́lédùmarè mo kàn sáré jù yẹn sí fún wa nítorí pé ohun tá a fẹ́ bára wa sọ̀rọ̀ lé lórí lẹ́nìí ìṣọ̀kan ni ìṣọ̀kan la bára wa sọ̀rọ̀ lé lórí rẹ̀ lẹ́nìí kí ni pàtàkì ìṣọ̀kan ṣùgbọ́n kí n tó dé bẹ́ẹ̀ kí n tó dé ààyè náà gbogbo yín pátápátá lẹ́kùn ti mọ̀ mí èmi náà kúkú ni èmi ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín Arábù Ìṣọ̀lá Mègídà gbogbo àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ káàfàtà akúrúmáṣe yàn jẹ ẹ̀kan ọkọ làbákẹ́ méjì pọ̀ èmi tí mo ru ọ̀rọ̀ sórí tí mo fa ọ̀rọ̀ ní tẹ̀ǹtẹ̀ tí mo wá gbé ọ̀rọ̀ pọ̀ sẹ́yìn ní tẹ́pọ́n ọ̀rọ̀ gangan wa mú mi tẹ̀ kọ̀kọ̀rọ̀ èmi gangan lọ̀rọ̀ ìmùlẹ̀ fẹ́ni tó ka èdè abínibí rẹ̀ kún èmi lọ̀tá pọ́nbélé fẹ́ni tí ò ka èdè abínibí rẹ̀ kún rárá èmi nìkan kọ́ ni mo wà lórí ètò tòní èmi àtàwọn olùkọ́ mi náà lájọ wà lórí ètò àwọn ìlẹ̀kẹ̀ wẹ́wẹ́wẹ́ mi tí ń jẹ́ kí ṣẹ̀kẹ̀rẹ̀ mi máa dún ṣẹṣẹṣẹ náà ní lájọ fọwọ́sowọ́pọ̀ bá a ti ṣe ń ṣe lọ́sọ̀ọ̀sẹ̀ tá à ń jù sójú ìwòran yín tẹ́yìn sì lè wò ó nígbàkigbà lórí ẹ̀rọ ayélujára bó jẹ́ WhatsApp ni ẹ bá wa ń bẹ̀ bó jẹ́ YouTube ni ẹ bá wa ń bẹ̀ bó jẹ́ Instagram ẹ bá wa ń bẹ̀ bó jẹ́ Facebook ẹ bá wa ń bẹ̀ nígbàkigbà láyè káyè lásìkò kásìkò lẹ́sì lè gbọ́ wa ẹ ṣáà ti lọ sórí ìkànnì ayélujára tí wọ́n wà káàkiri gbogbo àgbàlá ayé ẹ fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú wa ẹ jẹ́ kájọ darapọ̀ kájọ gbé káàfi tiwa káfi gbé tí ń lárugẹ àjọ wà lórí ètò tèmi pẹ̀lú àwọn èèyàn mi ni Abọ́láńlé ọmọ Gbọ́nlàwẹ̀ mo mọ̀ pé ẹ ti gbọ́rò rẹ̀ ẹ ti rí ẹ ti dàmọ̀ ohun rẹ̀ ò ní ká láéláé ọmọ tẹ́ yára bí ẹ̀yá náà ló kún jọ Abọ́láńlé ọmọ Gbọ́nlàwẹ̀ àjọ wà lórí ètò tèmi ni pẹ̀lú ògo tọ́lọ́mọ bá kí ètò wa yìí kó tún lè gbé pẹ́ẹ́lí sókè dáadáa sí abẹ́ alájà wa Abẹ́níṣẹ́ Ògúnlẹ̀yẹ ọmọ Làbákẹ́ abẹ̀wọ̀n níṣẹ́ lórí ètò wa tòní pẹ̀lú tó bá di ètò tó ń bọ̀ lágbára náà bá àjọ pàdé níbí báyìí láyọ̀ àti àlàáfíà ọlọ́wọ́ bọ́tìnì wa wà pẹ̀lú wa níbí báyìí Ayọ̀pọ̀ Towólawí Ayọ̀pọ̀ ọmọ Towólawí àjọ wà lórí ètò tòní ni ẹ máa gbọ́ mi àjọ bá wa pẹ̀lú mi. àìkọ́ orin ní jẹ́ ọmọ èlò níyà kí ọ̀gá síwájú kí ṣe gbẹ́tẹ̀lé òdùlà tí ṣe bá bá wọn máa wọ́ rúru bọ̀ lẹ́yìn kò sí bá bá lẹ́ni tó dúró. òwe tá a fi bára wa sọ̀rọ̀ lọ́jọ́ tèmi òun náà lè ti gbọ́ wẹ́rẹ́ yẹn òwe tá a sọ̀rọ̀ lé lórí pàtàkì owó náà òun náà la fi bára wa sọ̀rọ̀ lénìí ṣùgbọ́n kó tó dà bẹ́ẹ̀ ẹ jẹ́ ká ṣeré ọpọlọ díẹ̀ màá ju òwe kan síta kí gbogbo wa ká gbọ́ òwe ọ̀hún màá wá fẹ́ ká parí ẹ̀ ká ṣeré ọpọlọ ká tó jọ dára wò ká tiẹ̀ wo pàtàkì ká fúnra wa ní iṣẹ́ àmúrelé ká jọ mọ pàtàkì ẹwà Yorùbá tá à jọ ṣe yìí káyìí náà bá wa ṣe inú ẹ̀ ẹ parí òwe yìí díẹ̀díẹ̀ là ń jẹ́wọ́ ẹni díẹ̀díẹ̀ là ń jẹ́wọ́ ẹni ẹ jẹ́ kí n tún súnmọ́ wá síwájú díẹ̀díẹ̀ là ń jẹ́wọ́ ẹni tán díẹ̀díẹ̀ là ń jẹ́wọ́ ẹni tán kí ni parí ẹ̀ ẹ tẹ̀ ní àtẹ̀jíṣẹ́ sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 081-700-65700 081-700-65700 ẹ jẹ́ kájọ fọwọ́sowọ́pọ̀ kẹ́ ẹ dáhùn ìbéèrè náà kẹ́ ẹ parí òwe náà
ìpè díẹ̀díẹ̀ là ń jẹ́wọ́ ẹni tán kí ni parí ẹ̀ ẹ lè sọ lórí ẹ̀rọ WhatsApp kẹ́ bá wa sọ̀rọ̀ ńbẹ̀ ẹ sì lè tẹ́ látẹ̀jíṣẹ́ á dá yín lóhùn á fún yín lésì tẹ́ ẹ bá gbà á kéde orúkọ yín síta ẹ ṣe púpọ̀ Ẹwà Yorùbá lẹ́tọ̀ ètò lẹ́wà Yorùbá Abọ́ládé ẹ jẹ́ ká polówó tá à ń tànà ká tó tẹ̀síwájú. Rafcaf Construction Services, Building Services, Engineer and General Contractor. Lórí gbogbo ohun tí wọ́n bá fi ń ṣe ẹ̀ṣọ́ ilé pátápátá, all about home. Rafcaf wà ní number 2 Omorege Street off AIT Kola bus stop Alágbàdo Lagos. Ẹ pè Rafcaf Construction sí orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọ̀nyí 080-5889-3838 tàbí 081-273-51396. Atram Fashion Design, ilé-iṣẹ́ ránṣọ tó ṣe fi ọkàn balẹ̀ lórí níbi kí a rán oríṣiríṣi aṣọ kódà bí àbímọ́ rẹ́gí. Bẹ́ẹ̀ wọ́n ta aṣọ lóríṣiríṣi tí industrial button machine gan-an bẹ níbẹ̀. Ojúlé kìíní Ahmadiyya Crescent, Ahmadiyya bus stop Ojokoro, Lagos, Nigeria ni wọ́n wà. Ẹ lè pe Atram Fashion Design sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọ̀nyí 080-3561-8750 tàbí 081-3845-9974. Abstract Fashion Design lẹ́pẹ̀ yẹn. Ẹ̀ta ló kọ́kọ́ ń tà kí ọmọ ẹranko tó tà, ìyẹn tí ó bá káràmásìkì ọjà rẹ̀ ni o. Jẹ́ kí a bá ẹ polówó ọjà rẹ ní Arab Communication lórí ẹ̀rọ ayélujára, tẹlifíṣàn tàbí rédíò. Èyíkéyìí ẹ pè Arab Communication sórí àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọ̀nyí 07031845126. WhatsApp number wọn ni 081-700-65700. YouTube wọn ni Arab Ishola TV. Facebook Arab Ishola Ilo Megida. Instagram Arab Ishola Ilo. Arab Ishola ọmọ Ilo ní òun á máa retí yín o. Wise Rights Ventures, importer, dealer of all kinds of quality men's shoes, slippers, sandal. Ẹ lè pe Wise Rights Ventures sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 070-8702-4524. WhatsApp number wọn ni 080-2406-1260. Wise Rights Ventures lè pè yẹn. Ẹ ṣé mo dúpẹ́ gbogbo ẹ̀yin tèmi. Ẹ jọ̀ọ́ ẹ bá wa kàn sí àwọn èèyàn mi Rafcaf Construction Services. Ẹ pè olóòtú wọn bẹ̀ Akíntọ̀mídé Abdulrafiu ọmọ dáadáa. Kẹ́ bá dòwò pọ̀ yóò ṣe yín dáadáa, ó máa ṣe yín dáadáa pẹ̀lú àṣẹ Ọlọ́run ọba Elédùmarè. Bákan náà Atram Fashion Designer, èmi á máa pè wọ́n ní áńgẹ́lì aránṣọ nítorí pé tí wọ́n bá ránṣọ fún yàn gẹ́ lórí bí àbímọ́, àwọn ètò ọwọ́ àwọn iṣẹ́ ọwọ́ wọn lẹ́yìn náà ń wò yẹn. Atram wọ́n ń gbìyànjú níbi káránṣọ, àwọn gan Elédùmarè fi aṣọ rẹ̀ rán. Ẹ ṣé púpọ̀. Ilé-iṣẹ́ tiwọn náà dẹ̀ ní tẹ́ bá fẹ́ bá wa dòwò pọ̀ á wà pẹ̀lú yín lọ́jọ́ gbogbo. Kódà ilé-iṣẹ́ Arab Communication tí ẹ bá fẹ́ kọ́ eré orí ìtàgé ẹ pè wá, ẹ bá wa ń bẹ̀. Gbogbo iṣẹ́ ọwọ́ wa pátá lẹ bá ní YouTube wa, àwọn iṣẹ́ tá a ti ṣe ẹ bá ní YouTube wa. Arab Latifi ẹ lọ wò ó, ẹ bá wa ń bẹ̀ láwọn oríṣiríṣi. Bẹ́ẹ̀ fẹ́ kọ́ ewì ẹ bá ń bẹ̀. Kódà kó jẹ́ printing ẹ fẹ́ ṣe, a wà pẹ̀lú yín ní Arab Communication. Ẹ ṣáà ti pè wá, a bá yín ṣe bó ti tọ́ àti bó ti yẹ. Wise Rights Venture bàtà lóríṣiríṣi tòkè òkun. Kódà tó bá wọ bàtà wọn sẹ́sẹ̀ tí wọ́n bá fẹ́ fún ẹ lọ́mọ tẹ́lẹ̀, ó dá mi lójú pé tó bá wù ẹ́ látòkè délẹ̀ tí wọ́n bá dé ọ̀kọ́ ẹsẹ̀ àwọn àyàndá ọmọ fún ẹ. Kódà ìjọbìnrin náà ni ó ti di àrímà lè lọ nìyẹn. Ọlọ́run á wà pẹ̀lú wa.
ẹ̀yin obìnrin ẹ lọ síbẹ̀ ẹ rírà fáwọn ọkọ yín bẹ̀ lóríṣiríṣi Ọlọ́run àdúró ti wà. Ẹwà Yorùbá lẹ́tọ̀ ètò lẹ́wà Yorùbá ẹ máa bá wa lọ. láti wẹ́wẹ́ pẹ̀lú àrà tí òṣìṣú ọwọ̀ kò sì ṣe fọwọ́ méjì dá pẹ̀lú ìrọ̀rùn ìwà lóṣìṣú ọwọ̀ ló lè ṣe wọ́n láǹfààní kí a yan ìwà níṣọ̀kan kí a yàn láàyò nítorí bí àwọn alágbára nínú wa bá síwájú tí àwọn olóṣèlú nínú wa tẹ̀lé àwọn lọ́balọ́ba tí wọ́n jẹ́ bàbá wa máa gbárùkù tì wá lẹ́yìn kò sí ẹ̀yà tàbí elédè mìíràn tó lè rọ wa tì sẹ́yìn ó dá mi lójú àrá. Òdodo ọ̀rọ̀ ni ẹ̀ ṣùgbọ́n mi ń lọ láàyè yẹn lénìí mo fẹ́ bá wa sọ̀rọ̀ lápapọ̀ ni òwe tá a fi bára wa sọ̀rọ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ yí pé ètò ẹwà Yorùbá ọmọ mẹ́ta ló gbé pọ̀n òwe bákan náà ọ̀rọ̀ àmọ̀ràn eléyìí tó tẹ̀lé òun náà ní iṣẹ́ ọpọlọ òwe tá a fi bára wa sọ̀rọ̀ lénìí àti gbọ́ kí n tó gbọ́ òwe náà ló lọ báyìí àìkọ́wọ́ rìn ejò ni ó ń ṣe ikú pa ejò àdánìkan rìn ni ó máa ń fi ìyà jẹ ejò àdánìkan rìn ló máa ń fi ìyà jẹ ejò àìkọ́wọ́ rìn ejò ló máa ń ṣe ikú pa ejò gbogbo alamọ tó ń pè léjò gbogbo ọmọ Yorùbá pátápátá mo lérò pé gbogbo yín pátá lè máa mọ tó ń pè léjò bẹ́ẹ̀ là á sì mọrú ẹranko téjò jẹ́ ejò Alájà Àgbà ló kọrin kan gbà kan ó ní òrejò sàǹsà o ejò fún ìrùnra rẹ̀ ń sá ikú wa ń dẹ́ẹ̀dẹ̀dẹ̀ bẹ́ẹ̀ ni dẹ̀dẹ̀ ń dẹ́kú aláwòrán bí kó má padà lẹ́yìn gbogbo wa àbí bẹ́ẹ̀ kọ́ ló ti kọ́ irú tí mo fẹ́ fààyàn bẹ̀ ni pé ẹni tó bá lágbára bó tilẹ̀ kó lágbára tó bá rí ejò wà kọ́kọ́ tagìrì ejò kan á tagìrì tó rúpọ̀ náà fẹ́ kú tí ejò bá ń dárìn ó rọrùn láti pa jù kẹ́rí àwọn ẹ̀dẹ́ ènìyàn a ní alágbára lórí gbogbo ẹranko olórí tún ni wá lórí gbogbo ẹranko lórí gbogbo tọ́lọ́run ọba Elédùmarè dá sílẹ̀ ayé ṣùgbọ́n tá a bá réjò àákọ́ta gírì tó bá wáyà a lè yí ejò yẹn àárípa lépa ẹni bá láyà ní wa àárípa lé ejò yẹn pa àmọ́ ejò tọ́ka bá síwájú tí ṣèbé tẹ̀lé òjòlá tó jẹ́ bàbá wọn kó máa wọ́ rúbọ̀ lẹ́yìn bó ti lè kó lágbára tó kò sí ẹni tó lè dúró kò sẹ́ni tó lè dúró nítorí pé ejò ṣọ́ká ló máa dúró dé ni àbí ṣèbé àbí òjòlá tó jẹ́ bàbá wọn wàá bù dànù bó ti lè kó lágbára tó. òṣùṣù ọwọ́ kò ṣeé ṣe jẹ́ ká fọwọ́pọ̀ kájọ wà níṣọ̀kan. òṣùṣù ọwọ́ kò ṣeé ṣe jẹ́ ká. òṣùṣù ọwọ́ ò ṣeé ṣe tábàjọ fọwọ́sowọ́pọ̀ tá a wà níṣọ̀kan kódà àti kò rọrùn láti túyàn ká mo fẹ́ kó yé yín o bẹ́ẹ̀ yóò ṣe burú tó yìí sẹ́ bó ti burú tó bá dé òun nìkan àápá pẹ̀lú rọrùn ṣùgbọ́n tí wọ́n bá pọ̀ owó yìí owó ìkìlọ̀ ni owó yìí owó àmọ̀ràn ni a máa ń pa láàrin ẹgbẹ́ a máa ń pa láàrin ẹbí a máa ń pa láàrin ìjọ. bẹ́ẹ̀ ni. mi ò ní bí wàdùwàdù yọ̀dà lákọ̀ ẹ fọ́nrẹ́bẹ̀lẹ̀ pẹ̀sẹ̀ kí ẹ gbọ́ ohun mo tún mú ti ẹ̀wù dé akúrú má ṣe é lè jẹ́ ọkọ̀ làbákẹ́rẹ́ yìí bọ̀. ìṣọ̀kan ọmọ Odùduwà Yorùbá kí ló dé tí ìṣọ̀kan wa kò jọ wá lójú kí ló dé tí ìwà níṣọ̀kan wa kò mì wá lọ́kàn àní kí ló dé náà tí a yan kó kọjá abẹ́lé láàyò wàláì ìṣọ̀kan wa mẹ́hẹ púpọ̀. ìṣọ̀kan wa mẹ́hẹ nílẹ̀ Yorùbá ìṣọ̀kan wa mẹ́hẹ bẹ́ẹ̀ ìfọwọ́sowọ́pọ̀ lára ẹwà Yorùbá ni àjọṣepọ̀ lára ẹwà Yorùbá ni ẹ jẹ́ rán wa létí ṣé ẹ̀mọ̀ pé wọ́n máa ń pe kíní kan ní àáró wọ́n máa ń pe kíní kan ní ọ̀wẹ̀ ó rọ̀ wá lọ́rùn àtọ̀wẹ̀ àti àáró àjọ àfọwọ́sowọ́pọ̀ ní iṣẹ́ yẹn
ọwẹ́ téèyàn bá bẹ̀yàn lọ́wẹ́ ìfẹ́ tó wà ń bẹ̀ ìṣọ̀kan tó wà láàrin wọn ló jẹ́ kó bẹ̀ lọ́wọ́ ẹ̀kọ́ wá bá mi ṣe kíní yìí wá bá mi ṣe n tá ń pè ní àárò ó ti mọ̀ pé tí àárò láàjọ ṣe tó bá ti bá mi ṣe èmi náà máa lọ bẹ́ẹ̀ ṣe tiẹ̀ o ìwọ náà máa lọ bẹ́ẹ̀ ṣe àlọ́ṣe tẹ́lẹ̀ yìí níjọba yìí àlọ́ṣe tẹ́lẹ̀ yìí níjọba yìí o ìṣọ̀kan ni ìfọwọ́sowọ́pọ̀ ni lára ẹwà Yorùbá ni lára àwọn táyà yàn láàyò ni ṣùgbọ́n ní ìsìn ń kọ́ kí ló dé àka ìfọwọ́sowọ́pọ̀ àka ìṣọ̀kan àkákún mọ́. àìkọ́ orin ní jẹ́ ọmọ ejò níyà kí ọkọ síwájú kí ṣe bẹ́tẹ̀lé òjòlá tí ń ṣe bá bá wọn máa wọ́ ruru bọ̀ lẹ́yìn kò sí bá bá lẹ́ni tó tó dúró. ẹ̀yin alágbára nínú ìran Odùduwà ẹ̀yin olówó nílẹ̀ káàrọ̀ òjíire alágbára ni alágbára ń bá ṣe bẹ́ẹ̀ lólówó a máa fún lówólówó wọn a sì máa fọwọ́ rọ tálákà sí sẹ́yìn ìwà bámúbámú láyé lakúkú yàn láàyò wọn a sì tún máa jẹ ara wọn lẹ́sẹ̀ ẹ̀yin alágbára wa nílẹ̀ Yorùbá ẹ̀yin olówó wa nílẹ̀ káàrọ̀ òjíire ẹbí gbogbo ohun tí ń bẹ ní ìkápá yín sọ Yorùbá sínú ìṣọ̀kan ayérayé tí Yorùbá bá wà ní ìṣọ̀kan tí a dúró déédé ó dájú pé yóò orílẹ̀-èdè wa Nàìjíríà àrà mo mọ̀ pé ìrètí ń bẹ nínú igi abẹ́ létí odò lásìkò òjò nítorí ó ṣeé ṣe kó lè rúwé pẹ̀lú ìrọ̀rùn. mo rò pé ẹ̀ ń gbọ́ mi yé dáadáa mo rò pé ẹ̀ ń gbọ́ mi yé àwọn ọ̀rọ̀ tí mo sì ń bá wa sọ pẹ̀lú àwọn tẹ̀ ń gbọ́ lábẹ́lẹ̀ yẹn mo mọ̀ pé ó ń bára wọn mu ẹ̀jẹ̀ ń ro pọ̀ mọ́ra wọn ó ń dodindi. Ẹwà Yorùbá lẹ́tọ̀ ètò lẹ́wà Yorùbá àǹfààní pọ̀ púpọ̀ nínú àjọṣepọ̀ àǹfààní púpọ̀ ó pọ̀ púpọ̀ ìfọkànbalẹ̀ ó pọ̀ púpọ̀ nínú àjọṣepọ̀ nínú ìfọwọ́sowọ́pọ̀ ẹlòmíì tó bá ń ṣiṣẹ́ kan kò ní darapọ̀ mọ́ àwọn oníṣẹ́ tí wọ́n jọ ń ṣiṣẹ́ yẹn a ní tí báwo ni títí wọn bí báwo àgàgà kọ́ lọ́n gbé lọ́wọ́ sókè díẹ̀ mo fẹ́ fi kan tó wa létí àròsọ́kọ́ òdodo ọ̀rọ̀ ni ṣùgbọ́n lówelówe là ń lòlò gídìgbò ọlọ́gbọ́n ló ń jo ọ̀rọ̀ ló mọ̀ arákùnrin kan wà o iṣẹ́ tó yàn láàyò iṣẹ́ tó lókìkí ni iṣẹ́ tí gbogbo èèyàn dẹ̀ mọ̀ọ́mọ̀ ni iṣẹ́ tó dẹ̀ gbọ́wọ́ rẹ̀ sókè ni ṣé ẹ mọ̀ pé kò síṣẹ́ tẹ̀yàn ṣe láyé tó wáyé kóhun nìkan ló ṣe àtúrí ẹlòmíì tó tún ṣe irú iṣẹ́ kan náà bákan náà irúṣẹ́ yẹn náà ṣùgbọ́n tọ́wọ́ tí kò jí sókè tó ti tiẹ̀ òun ò rí ṣe tó òun tó tiẹ̀ arákùnrin tí wọ́n sọ̀rọ̀ rẹ̀ yìí ó rí ṣe nídìí iṣẹ́ yìí iṣẹ́ wa pa wọ́n pọ̀ níjọ́kọ iṣẹ́ wa pa wọ́n pọ̀ wọ́n wá jọ ń ṣiṣẹ́ yẹn ní àyè kan náà lásìkò kan náà níjọ́ kan náà wàhálà kan wá bẹ́ sílẹ̀ níjọ́ yẹn wàhálà kan bẹ́ sílẹ̀ kódà wàhálà yẹn pọ̀ púpọ̀ àwọn arákùnrin yìí tó ń ṣiṣẹ́ ọwọ́ tí wọ́n lọ iṣẹ́ tó yàn láàyò yìí tó ń ṣe lọ wàhálà yẹn ò ra wọn lọ́wọ́ kò ra wọn lẹ́sẹ̀ rárá o kò ra wọn lọ́wọ́ kò ra wọn lẹ́sẹ̀ rárá ẹ máa gbọ́ nígbà tí wọ́n ṣiṣẹ́ yẹn lọ èrò pọ̀ bíbà lọ́dọ̀ arákùnrin ti bíbà yìí arákùnrin ti bíbà yìí tí èrò pọ̀ bíbà lọ́dọ̀ rẹ̀ yìí tí mo ń sọ̀rọ̀ rẹ̀ yìí òun ò ka ẹgbẹ́ wọn kún kò ka ẹgbẹ́ kún kódà àwọn tó ti ń ṣiṣẹ́ ìṣíwájú rẹ̀ kò náání wọn nítorí pé ọwọ́ tiẹ̀ jí sókè ju ọ̀pọ̀lọpọ̀ lára àwọn tó jọ ṣiṣẹ́ yìí lọ tí bí yìí tó jọ ṣiṣẹ́ jọ páńpọ̀ yìí ìyẹn ń ṣiṣẹ́ tiẹ̀ bọ́lọ́ wọn bá ṣe ran lọ́jọ́ náà ṣùgbọ́n wà tí wàhálà ṣẹlẹ̀ kèbí eré pàdé làgbàlagbà ò lè sá tó bá di wípé ẹ má jẹ́ kó lórí wọn lọ ẹ mọ̀ pé ń bẹ lẹ́sẹ̀ àgbà wọ́n bù dànù oníkálukú tó bẹ́ẹ̀ lójú ba ehoro ṣùgbọ́n àwọn agbófinró wá kú ṣiṣẹ́ ọwọ́ tí wọ́n kó gbogbo àwọn tó wà ń bẹ̀ àwọn méjì tó ń ṣiṣẹ́ yìí tó jẹ́ pé tí wọ́n wà ń bẹ̀ lásìkò náà wọ́n kó wọn pọ̀ bó tilẹ̀ jẹ́ pé wàhálà tó ṣẹlẹ̀ kò kàn wọ́n ṣùgbọ́n wọ́n kó wọn láti lè fi ìdí òtítọ́ múlẹ̀ lórí wàhálà yìí kí n má gbọ́rọ̀ mi gùn lọ púpọ̀ ẹ má gbọ́ ọ̀rọ̀ yìí mà lágbára o tí wọ́n ti àwọn arákùnrin yìí mọ́lé nígbà tí wọ́n ti wọ́n mọ́lé arákùnrin tí bíbá yìí tí kò rí jájẹ́ tààrà nídìí iṣẹ́ tó yàn láàyò yìí àwọn ẹgbẹ́ dìde wọn gbárùkù tì nítorí pé ó ń ṣe ẹgbẹ́ ó ka ẹgbẹ́ kún ó dẹ̀ ní àpọ́nlé lára ó wúlò nínú ẹgbẹ́ púpọ̀ púpọ̀ wọ́n dúró tì wọn ò jẹ́ kó kọjá àárín ibi tí wọ́n ti ṣe tí wọ́n ti mú wọn táwọn agbófinró ti mú wọn yẹn wọ́n gbà sílẹ̀ kódà arákùnrin yìí kọ́bọ̀ ẹ̀pìnì ò jáde lápò rẹ̀ ẹgbẹ́ ló ṣe gbogbo ojúṣe tó yẹ kí wọ́n ṣe ṣùgbọ́n arákùnrin tí bíbá yìí tó lókìkí ó mà náwó ó mà nọra ọ̀rọ̀ táwọn wí yìí ó lágbára kí n má fọ̀rọ̀ mi gùn wàhálà yìí
ló dá ẹni yìí padà síbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ó sọ ọ́ dẹ̀dọ̀ àrìnlẹ̀ kò rí ṣe nídìí iṣẹ́ yìí mọ́ ọ̀nà rẹ̀ dí gágá ó dí gògò nídìí iṣẹ́ yìí nítorí pé wọ́n ti bà orúkọ rẹ̀ jẹ́ jìnnà wọ́n ti kò mọ̀ pa ẹ̀ rárá. ẹgbẹ́ ṣíṣe ó ṣe pàtàkì ẹgbẹ́ ṣíṣe ṣe pàtàkì. Arábùṣọlá Mègídà àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ káfàtà nínú ẹgbẹ́ tampan gbogbo ẹgbẹ́ òṣèré orí ìtàgé pátápátá lágbègbè ibi tí mo wà wọ́n mọ̀ mí bẹ̀ dáadáa nínú ẹgbẹ́ piman nítorí ewì táǹké táǹ ṣe àwo rẹ̀ jáde ṣe kó pa gbogbo piman pa gbogbo eléwì fújì jùjú apàdé pa gbogbo wọn pọ̀ wọ́n mọ̀ mí bẹ̀ dáadáa lágbègbè ibi tí mo wà mo rò pé ó yé wa àwọn ẹgbẹ́ printer àwọn tẹ̀wétẹ̀wé pẹ̀lú ògùtọ̀ ọlọ́wọ́n ọba mi ò jẹ́ èrò ẹ̀yìn bẹ́ẹ̀ èmi ka ẹgbẹ́ púpọ̀ nítorí pé mo mọ̀ ìgbé ìfọwọ́sowọ́pọ̀ ó máa ń ṣe pàtàkì ó dẹ̀ máa ń ràn yàn lọ́wọ́ ó dẹ̀ máa ń wúlò ní gbogbo ọgbà ní gbogbo ààyè lọ́nàkọnà gbogbo ẹgbẹ́ tá a bá wà gbogbo nǹkan tá a bá ṣe ẹ jẹ́ ká gbìyànjú ká dúró déédéé ń bẹ̀ ìfọwọ́sowọ́pọ̀ ó ṣe pàtàkì ó dẹ̀ wúlò nínú ìjọ ọlọ́wọ́n ọba tá a bá ń ṣe kò bá jẹ́ ọmọlẹ́yìn kírísítẹ́nì yẹn kò bá jẹ́ lẹ́sìn islam yẹn kò bá jẹ́ ìlànà kan ni wọ́n gbà tó fi ń ṣe ẹ̀sìn tiẹ̀ èmi máa sọ kíní kan fún wa pé gbogbo ẹ̀dẹ́ èèyàn pátápátá ló nígbàgbọ́ ohun tó ní kálukú gbàgbọ́ lóṣọ̀tọ̀tọ̀ ohun tó bá gbàgbọ́ yẹn jẹ́ kí wọ́n mọ̀ ẹ́ ń bẹ̀ tọ́nà bá jẹ́rìí ẹ̀ jẹ́ ká ọmọ èèyàn jẹ́rìí ẹ̀ má fà sẹ́yìn ojúṣe tí wọ́n ṣe ń bẹ̀ tẹ̀lé gbogbo òfin tó bá wà níbẹ̀ tẹ̀lé kó o dẹ̀ máa ṣe bó ti tọ́ àti bó ti yẹ ìfọwọ́sowọ́pọ̀ dáa púpọ̀ nínú ìjọ ọlọ́wọ́n ọba tèmi wà èmi Arábùṣọlá wọ́n mọ̀ mí dáadáa ń bẹ̀ nítorí pé gbogbo ọ̀nà tó bá wà ní kápá tèmi èmi ń sà nínú ìjọ náà mo wá ń lo àsìkò yìí fún wa gbogbo wa pátápátá ẹ ṣe ká gbìyànjú ká fọwọ́sowọ́pọ̀ ìfọwọ́sowọ́pọ̀ ó ṣe pàtàkì òṣùṣù ọwọ̀ kò ṣeéṣe o àìkọ́wọ́rìn ni máa ń jẹ ọmọ ejò níyà o àìkọ́wọ́rìn ni o tí wọ́n bá jọ fọwọ́sowọ́pọ̀ tí wọ́n jọ ń ṣàṣepọ̀ ó máa dá púpọ̀ ẹgbẹ́ kan lẹ́yìn dálẹ̀ ní ẹgbẹ́ lè dálẹ̀ lẹ́jọ́ pé ẹ̀yin ẹgbẹ́ kan lè tẹ́jọ́ ṣe àṣepọ̀ tí àwọn kan lé ẹmọ́ tí wọ́n lé àfè ó kárí láyé ẹgbẹ́ ìfẹ́ lódùn lówó dé iye wa àwọn ẹgbẹ́ nìyẹn ìfọwọ́sowọ́pọ̀ wọn lágbára púpọ̀ ìfọwọ́sowọ́pọ̀ tó bá gbọ́ lẹ́nu alága ló máa gbọ́ lẹ́nu akọ̀wé ló máa gbọ́ lẹ́nu akápò ló máa gbọ́ lẹ́nu ọmọ ẹgbẹ́ wọn kọ́ ìsira wọn tó wà wọn jọ ń ṣe kan láṣepọ̀ ni ohunkóhun tó bá ti wá ń ṣe inú ẹgbẹ́ tó bá ti wà má ṣe tiẹ̀ lọ́tọ̀ ìfọwọ́sowọ́pọ̀ ní gbogbo ọ̀nà kódà nínú ẹbí nínú ilé ọkọ àti ìyàwó ìfọwọ́sowọ́pọ̀ dáa púpọ̀ jù tẹ́ ẹ̀ bá fọwọ́sowọ́pọ̀ á lapa lára ọmọ yín tọ́kọ ò bá fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ìyàwó ẹ̀ á lapa lára ọmọ wọn tí ọkọ bá sọ pé a kí ìyàwó náà yà sọ pé a bí ọkọ bá bá ọmọ wí kódà kó bá wí lọ́nà àìtọ́ aya ò gbọ́dọ̀ kọ̀ kò gbọ́dọ̀ gbó kò gbọ́dọ̀ sọ pé ihun tí ọkọ ń ṣe lásìkò náà kò dáa kó pe ọkọ ẹ̀ sẹ́yìn kò ní jẹ́ lójú àwọn ọmọ á tún máa sọ pé ihun tí ọkọ mi ṣe yẹn ihun tí bàbá yìí ṣe fún yẹn òun ló dáa jù bóun ló dáa jù èmi náà tó fìyà jẹ ilé lórí ẹ̀ bẹ́ẹ̀ ó lè jẹun tí bàbá yẹn ṣe ò dáa o ṣùgbọ́n káwọn ọmọ yẹn nítorí pé ẹ̀kọ́ ó dáa púpọ̀ jù fún ọmọ kò sí pé wọ́n fìyà jẹ ọmọ ìwé níyà oníkíníyà ní ká máa lu ọmọ nílùkulù o ẹgbà lọ́lọ́wọ́n ọmọdé àṣepọ̀ ọ̀rọ̀ ni àṣesọ ọ̀rọ̀ ni ẹgbà kọ́ lọ́lọ́wọ́n ọmọdé ìṣẹ́bọ ni ẹgbà kọ́ lọ́lọ́wọ́n ọmọdé ọlọ́wọ́n ọmọdé wá sí ìfẹ́ àmọ̀ràn ìyẹn gan ni àdìsọ́pọ̀ lọ́wọ́n ọmọdé lọ́wọ́ yẹn ló máa fi nẹ́kọ̀ọ́ ló máa fi níwà ìwà rẹ̀lẹ̀ ìwà tó tọ́ kẹ́ẹ̀fì lànà tó tọ́ ìwà lànà ẹ̀sìn kẹ́ẹ̀fì kọ́ ọmọ yín ẹ̀yin tèmi tẹ̀ ń gbọ́ Arábùṣọlá ẹ jọ̀ọ́ ìṣọ̀kan ó dáa púpọ̀ jù Yorùbá dẹ̀ kàákún Yorùbá pọ́n ìṣọ̀kan ó pọ́n ìṣọ̀kan ó pọ́n lé púpọ̀ mo rọ̀ wá Ọlọ́run ọba Elédùmarè á dúró tì ẹnìkọ̀ọ̀kan wa á dúró tì mí á dúró tì yín gbogbo ojú tó ń wò mí nílé gbogbo etí tó ń gbọ́ mi làákàyè yín ò ní kò ní polúkúrú mú ṣu ọpọlọ yín ò ní jọba ẹ ní fọwọ́ ara yín gbé ọmọ yín sí èyí lọ́jọ́ àìkú ọjọ́ Sunday ọjọ́ 11 oṣù kẹwàá ọdún 2020 pẹ̀lú ògo t'Ọlọ́run ọba ìwọ̀nba tó kù kan ọdún yìí kó parí yìí oṣù bàbá baláwa yìí
kò ní bà wá síbi tí ò dáa gbogbo pátápátá lájọ máa kígbe ọdún tuntun lọ́dún tó ń bọ̀ ní 2021 lágbára Ọlọ́run Olódùmarè ẹ jẹ́ ká ṣe jẹ́jẹ́ ẹ jẹ́ ká ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ àní ṣíṣe agbára Ọlọ́run ọba mò ń bọ̀ náà arábùsọ̀lá ẹ jẹ́ n tún gbóhùn sókè díẹ̀. òṣùṣù ọwọ́ kò ṣeé ṣe ẹ jẹ́ ká fọwọ́pọ̀ kájọ wà níṣọ̀kan. òṣùṣù ọwọ́ kò ṣeé ṣe ẹ jẹ́ ká fọwọ́pọ̀ kájọ wà níṣọ̀kan. Kọ́kọ́kọ́kọ́ agogo ná ìran kèrègbè agbóhùn dùgbẹ̀dùgbẹ̀ ọ̀pá ti tó agogo mi mo bá máa dún ìlẹ̀kẹ̀ wọ́n ẹ̀rọ ti so máa kèrègbè mi ṣẹ̀kẹ̀rẹ̀ mi fẹ́ máa fóhùn ṣẹ̀ṣẹ̀ṣẹ̀. àṣà pẹ̀lú èdè àti ẹwà Yorùbá bí yóò ti máa gòkè àgbà tí mo kúkú yàn láàyò. mi ò ní bí wàdùwàdù yọ̀dà lákọ̀ ẹ fọ́nrẹ́bẹ̀lẹ̀ pẹ̀sẹ̀ kí ẹ gbọ́ ohun tó mú ti Yẹ̀wùndé akúrú má ṣe é yàn jẹ́ ọkọ̀ làbákẹ́rẹ́ yìnbọn. ó ṣe mo dúpẹ́ èmi náà ni ẹ wọn ní fẹlẹ mí ṣe mí akúrú má ṣe yàn jẹ yín náà ni o ẹ kàn kọ làbákẹ́ méjì pọ̀ ẹ jẹ́ ká tún délé agodo ká gbọ́n táǹtà. Ọ̀fadà rice ọ̀fadà oúnjẹ tiwantiwa tó yọrantí rice ọ̀fadà tí kò ní òkúta olówó pọ́kú wà níbẹ̀ bẹ́ẹ̀ sì ni olówó ńlá ń bẹ níbẹ̀ pẹ̀lú. ẹ pè Ọdúnbàkú Foods sórí àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọ̀nyí 08087028190 tàbí 07036437869. Ọdúnbàkú Food ń bẹ ní òpópónà Ṣítù ní ibùdókọ̀ Àdúrà Alágbàdo Lagos. Idealox Paint iléeṣẹ́ tó ṣe fọwọ́ sọ̀yà lórí kí á po ọ̀dà pọ̀ lóríṣiríṣi àwọ̀ tí ẹ bá fẹ́. Idealox Paint wà ní Abẹ́òkúta ẹ lè pè wọ́n sí orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08062596254 Idealox Paint lẹ pè yẹn. Gbogbo òbí tó ń fẹ́ ọjọ́ ọ̀la rere fún àwọn ọmọ wọn ẹ bá mi kọ nọ́mbà yìí sílẹ̀ 08033279965 lẹ́ẹ̀kan sí 08033279965 tàbí 08085080818 tàbí 07032204070 ẹ̀rọ ìbánisọ̀rọ̀ Bashro International School lẹ́gbọ́n yẹn ilé ẹ̀kọ́ tó pegedé nínú kíkọ́ ọmọ ní ẹ̀kọ́ tó yèkoro bíi Western Education and Islamic Education kíkọ́ èdè Yorùbá tó yanrantí gan bẹ́ẹ̀ sì ni wọ́n ń gba ọmọ wọlé sí crèche KG 1 and 2 Nursery 1 and 2 Basic 1 to 5 bákan náà ní JSS 1 to 3 wọ́n dúró déédéé àwọn olùkọ́ wọn gan-an sì yanrantí. Bashro International School day and boarding tó sì fìdí kalẹ̀ sí Lára bus stop Lágẹmọ Ẹ̀gbẹ́ Lagos State. èrò wọn ni ríre ọmọ dàgbà fún aṣíwájú rere ọjọ́ iwájú. Bashro International School ètò wà fún ìdáàbòbò àìsànkáìsàn. ọ̀rọ̀ gbèsè àìjẹ àwọn àmàlẹ́ tuntun. pàṣípò àtẹ́wọ́sì tó tán. ọ̀rọ̀ gbèsè àìjẹ àwọn jọ̀bí ìtàn. pàṣípò àtẹ́wọ́sì tó tán. ọ̀rọ̀ gbèsè àìjẹ àwọn jọ̀bí ìtàn. ẹ ṣé mo dúpẹ́ ẹ̀yin tèmi bẹ́ẹ̀ ṣe ń bá wa bọ̀ látàárọ̀ ẹ̀yin kú mi tèmi èmi náà ní tiyín bí ọba sẹ́yìn tààlà wa ọpẹ́lọpẹ́ Ọlọ́run ọba ọpẹ́lọpẹ́ ẹ̀yin èèyàn mi náà ni mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín o. Ọdúnbàkú Food ọ̀fadà tiwantiwa ráìsì tiwantiwa tí kì í pàkúta òun náà ni wọ́n kéde fún ayọ̀
ẹ jẹ́ ká bá wọn dòwò pọ̀ á mọ̀ pé dáadáa ni nǹkan bẹ ní orílẹ̀-èdè wa nǹkan bẹ nílẹ̀ Yorùbá àdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run Ọba. Basro International School iléèwé tí ò ṣe fọwọ́rọ́ ti sẹ́yìn nínú ilé ẹ̀kọ́ gidi tó ń bẹ lórílẹ̀-èdè wa Nàìjíríà ni ẹ bá wọn dòwò pọ̀ ètò tí wọ́n ṣe níbẹ̀ fún àìsàn káìsàn kò kódà ó lágbára jù ètò ń bẹ fún àìsàn káìsàn tí ọmọ wa bá wà ń bẹ kò sí àìsàn tó lè mú wọn ní àwọn ètò tó gbọrantí níbẹ̀ ẹ jẹ́ ká bá wọn dòwò pọ̀ ní Basro International School iléèwé tí ò ṣe fọwọ́rọ́ tì sẹ́yìn iléèwé tó ṣe fọwọ́ sọ̀yà lé lórí fún ìfọkànbalẹ̀ ọjọ́ iwájú àwọn ọmọ wa ẹ ṣé mo dúpẹ́ iṣẹ́ ọpọlọ tèmi ó ṣeun Saheed Òṣùpá. àníwẹ̀ nígbà wá rí ìgbà òsì mi ìgbìyànjú àtẹ̀síwájú sí ìgbọ̀lá gbọ́lé. bẹ́ẹ̀ ni. èmi lọ́la àná èmi lóko ọ̀la lójú. kékeré olùkọ́ ìrìn kékeré. ṣe bí àná la ti ń ṣiṣẹ́ ìní sílẹ̀ èní la ti ń ṣiṣẹ́ ọ̀la sílẹ̀ iṣẹ́ ọpọlọ tí mo fẹ́ fún wa mú wa lọ́tẹ̀ yìí iṣẹ́ ọpọlọ tó yẹ ká rẹ́ kọ̀ọ̀kan bẹ̀ ni tó yẹ ká gbámú gidi ni tó yẹ ká àwọ̀ ẹ̀wé ìsẹ̀yìn kí a má sùn pàápàá jùlọ ẹ̀yin obìnrin ẹ̀yin lọ́rọ̀ tèmi yìí ló bá wí jù. arábìnrin kan ni wọ́n bí ní bí 40 ọdún ó lé bí ọdún díẹ̀ sẹ́yìn ló bí arábìnrin yìí òun làbí gbẹ̀yìn àwọn òbí ẹ̀ ṣẹ́rí arábìnrin tí mò ń sọ̀rọ̀ rẹ̀ yìí kò kàwé o ìwé mẹ́fà péré ló kà nígbà tí ó fẹ́ lọ kọ́ṣẹ́ tó kàwé mẹ́fà tán wọ́n ní kókó lọ kọ́ṣẹ́ ẹ mọ iṣẹ́ tí wọ́n mú lọ iṣẹ́ àwọn tó ń ṣe ẹ̀gbà ọwọ́ ẹ̀gbà ọrùn ẹ̀gbà etí táwọn olóyìnbó pè ní goldsmith ibẹ̀ ni wọ́n mú lọ ó kúkú kọ́ṣẹ́ ọ̀hún ó kọ́ lákọ̀ọ́yege ó gba òmìnira tí wọ́n pè ní freedom ó gbòmìnira lọ́nà tó tọ́ tó rẹwà ó sanwó ọ̀yà ẹ̀kọ́ṣẹ́ rẹ̀ fọ́gà rẹ̀ ó ń tẹ̀síwájú nípa iṣẹ́ tó kọ́ náà ṣùgbọ́n kò rọ́wọ́ mu nídìí rẹ̀ ó ti ń di sisi kò gbégbá aṣẹ́wó kò gbégbá àti tọrọ jẹ ó rí pé òun ò rí ṣe ń díẹ̀ ẹ mọ ibi tó tún yàbàrà sí ó tún rí rẹ̀ ó lọ́pọlọ rẹ̀ pọ̀ ló bá tún gba ìdí iṣẹ́ àwọn tó ń ta pákó ló bá tún gbàbẹ̀ lọ ló bá tún máa ń ta pákó ó kọ́ṣẹ́ yẹn náà ó kọ́ bí wọ́n ti ń kọ́ṣẹ́ ó kọ́ bí wọ́n ti ń kọ́ tó tún gba òmìnira ń bẹ̀ tó sanwó ẹ̀yẹ ẹ̀kọ́ṣẹ́ rẹ̀ gẹ́gẹ́ bó ti tọ́ àti bó ti yẹ ó máa ń ṣiṣẹ́ atapákó lọ ó ń ṣiṣẹ́ atapákó bọ́lọ́run bá ṣe rán ṣùgbọ́n kò tún rí ṣe ń díẹ̀ tẹ́ ẹ bá dé ìsọ̀ atapákó rẹ̀ àwọn 2x2 kéékèèké ẹ lè bá ju 6 lọ́nbẹ̀ àti jẹ àti mu ó kàn yí gbogbo rẹ̀ mọ́ àwọn ọkọ tọ́lọ́run bá dẹ̀ pèsè fún kọ́lọ́run bá kó ṣàánú wa nítorí pé kò wo ọwọ́ kò wo pé olówó nu fẹ́fẹ́ obìnrin yìí dẹ̀ rẹwà arẹwà obìnrin ni ṣùgbọ́n kò wá olówó kiri ó nígbàgbọ́ nínú ọpọlọ rẹ̀ ó nígbàgbọ́ nínú ohunkóhun tó bá fi ọpọlọ rẹ̀ ṣe ó nígbàgbọ́ nínú ohun tó bá fi iṣẹ́ ìfowópamọ́ ara ẹ̀ ṣe tó fowó ara ẹ̀ káwó ó káràmásìkí ìgbésí ayé ẹ̀ púpọ̀ kò máa rí ṣe nídìí iṣẹ́ atapákó náà bó ṣe ṣe freedom bó ṣe ṣe ìgbòmìnira tó lárábìnrin ìbáwò pé kí ni mo ti fẹ́ ṣe ló bá darapọ̀ mọ́ eléré orí ìtàgé nígbà tó darapọ̀ mọ́ eléré orí ìtàgé ìfẹ́ eré orí ìtàgé yẹn ti wá wò lọ́kàn ó nífẹ̀ẹ́ sí ṣùgbọ́n ọ̀rọ̀ eré orí ìtàgé ojú táwọn fi ń wò wá níta tí wọ́n fi ń wo eré orí ìtàgé níta bí olówó ọlọ́lá ọlọ́rọ̀ ni ṣùgbọ́n tó bá débẹ̀ tán látọ̀ mọ̀ pé omi ń bẹ lámù nígbà tó débẹ̀ tán ó rí pé eléyìí ò ṣe tẹ́bàtì ṣùgbọ́n òun ò ní kúrò ń bẹ̀ ó ń ṣiṣẹ́ eré orí ìtàgé yẹn náà ó ń kọ́ òun náà kọ́ ẹ̀ náà ó tún kọ́ bó ṣe ń kọ́ṣẹ́ ọwọ́ bó ṣe kọ́ iṣẹ́ àwọn tó ń ṣe ẹ̀gbẹ́ etí bó ṣe kọ́ṣẹ́ àwọn tó ń ta pákó ó tún kọ́ṣẹ́ eré orí ìtàgé náà tó tún ṣe freedom tó gbòmìnira bẹ́ẹ̀ tó ṣe bó ti tọ́ àti bó ti yẹ látara bẹ́ẹ̀ ló bá tún ronú pé kí lòun lè ṣe báyìí ṣé bóun ṣe máa ṣe lọ rèé ló bá tún lọ bẹ́ sí àwọn tó tún ta òkúta tí wọ́n ń ta yanrìn tí wọ́n ń ta yẹ̀pẹ̀ sí àwọn supplier ló bá tún lọ
ló bá tún lọ darapọ̀ mọ́ ló bá tún kọ́ yẹn náà kò bẹ́ sí ó gbogbo iṣẹ́ tó ń kọ́ yìí báyìí pátápátá ló ń kọ́ lákọ̀yege tó lè ń gbé òmìnira mẹ́ tá lè tún ṣe òmìnira yẹn á ṣe á fi lè pọ̀ tí á fọ̀nà lóka á dẹ̀ sanwó ọ̀yà fáwọn ọ̀gá tó kọ́ iṣẹ́ ṣe mo rò pọ́nrọ̀ mi ó yé yín arábìnrin yìí bó ṣe rẹwà tó kì í ṣe pé kò lọ́kọ kì í ṣe pé kò bọ́kùnrin pàdé kò í ṣe pé kò rí àwọn tó tún dà láàmú ṣùgbọ́n ó dúró ti iṣẹ́ ọpọlọ rẹ̀ ó dúró ti kí ni mo fẹ́ fi àtẹ́lẹwọ́ mi ṣe ẹ̀wà àríṣẹ́ ọlọ́run ọbẹ̀ lẹ́dùnmarè bó ṣe ń jálaba sọ́tún tó ń jálaba sósì ó mà rí ṣe ọlọ́run máa gbàdúrà rẹ̀ nídìí iṣẹ́ àwọn tó ń ta iyanrìn tó ń ta iyẹ̀pẹ̀ tó ń ta òkúta ibẹ̀ ló wà lòun náà bá di producer ẹ máa wọn tó pé producer àwọn tó ń ya fíìmù tí wọ́n fúnra wọn tí kì í ṣe pé wọ́n kàn ń pè ọ̀pẹ́ wá ṣiṣẹ́ ó ti ya fíìmù méjì ọ̀tọ̀ọ̀tọ̀ nídìí iṣẹ́ yìí látara owó tó rí nídìí iṣẹ́ àwọn atayanrin asọ̀pláì yanrin asọ̀pláì yẹ̀pẹ̀ asọ̀pláì kìíní ó di òun náà ọ̀gá tó kọ́ níṣẹ́ gan ó ṣáájú rẹ̀ ṣe ya fíìmù ó ṣáájú rẹ̀ ya fíìmù tiẹ̀ àwọn ọ̀gá tó tún bá ń bẹ̀ ó ṣáájú wọn yà kẹmọ bí ṣe eré orí ìtàgé ṣe rí látara bẹ́ẹ̀ ó dẹni tó kọ́lé ara rẹ̀ ó dẹni tó kọ́ sí ilé ara rẹ̀ ẹ wo ìgbésí ayé arábìnrin yìí láti bẹ̀rẹ̀ ẹ wo obìnrin yìí láti bẹ̀rẹ̀ ẹ wo bó ṣe lo ìgbésí ayé ẹ̀ tí kò gbẹ́mí lé pé ó dìgbà tí ọkùnrin kan bá ràn òun lọ́wọ́ tígbà tí ẹnì kan bá ràn òun lọ́wọ́ kò dúró kò nígbàgbọ́ lórí àwọn ẹ̀gbọ́n tó wá síwájú ẹ̀ kò nígbàgbọ́ lórí ẹnikẹ́ni kọjá Ọlọ́run ọba àti iṣẹ́ ọpọlọ rẹ̀ kò máa dúró síbẹ̀ ó tún darapọ̀ mọ́ àwọn tó ń ta oògùn lábẹ́lé àwọn oògùn tìyánsẹ́ àwọn oògùn àìsàn lára tó yẹ pé ó tún ta ó dẹ̀ ní òótọ́ pẹ̀lú gbogbo ohun tó ń ṣe ó ní òótọ́ kò gbàgbàkúgbà kò ń ṣe ẹni tí ó mú kan mọ́kan lọ́nà àìtọ́ Ọlọ́run bá wa ń torí bẹ́ẹ̀ ó dẹ̀ gbéga kò ì dúró síbẹ̀ ó sì wà lẹ́nu ẹ̀ ṣùgbọ́n máa ń wù mí ká ẹ tiẹ̀ pé ó wù mí ká ẹ pé ká ẹ bá dòwò pọ̀ ẹ bá fẹ́ kọ́lé ẹ pé kó supply yín lóhunkóhun tẹ́ bá fẹ́ kò ní dà yín kò dẹ̀ ní ṣàbòsí pẹ̀lú yín kódà ní pé ọ̀nà ìlànà tó gun yẹn pé ẹgbọ́n wọn ní irú ògùn rẹ̀ tà ẹni látòrí Arab communication lẹ́yìn ti gbọ́ ẹ pé ká ẹ bá dòwò pọ̀ kò ní dà yín ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ̀ 081 00939708 ẹ túbọ̀ lẹ́ẹ̀kan sí 08100939708 abayín dòwò pọ̀ tí kò ní jẹ́ ìnilára fún yín tó jẹ́ pé ọkàn yín máa balẹ̀ pásìkò ẹ̀dá ọ̀bà tí ì tó ọ̀rọ̀ gbèsè ayé ò ní yé tásìkò ẹ̀dá bá wá tó ń kọ́ ọ̀rọ̀ gbèsè ayé ẹ̀ á wá dàbí pé ó ṣoògùn ni ẹ jẹ́ ká ṣiṣẹ́ ká gbẹ́kẹ̀lé ọpọlọ wa lẹ́yìn Ọlọ́run Ọba àtàdúrà ká ṣiṣẹ́ ọpọlọ kọ́lọ́run Ọba kálá ló máa fi wá sílẹ̀ ẹ̀yin tèmi ètò wa tọjọ́ tèmi èmi jù báyìí lọ tọkọ̀ bá ròkun tó bá rọ̀ṣà elébùté ló kúkú ń fàbọ̀ sí a ò sì ní gbé àwòrán gẹ̀gẹ̀gẹ̀ ká má fi tì síbì kan mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ ẹ̀yin tèmi gbogbo tí tó ń gbọ́ wá lé gbogbo tí tó ń wò wá ẹ̀ ní kábàámọ̀ ẹ̀ ní fojú sunkún ọmọ lágbára Ọlọ́run bẹ̀ Elédùmarè òkè òkè lẹ́múrú sí òkè òkè láàjọ máa lọ àánú Ọlọ́run Ọba yóò máa pa gbogbo wa gbé orúkọ tèmi ò yí padà Arábù Ìṣọ̀lá yín náà ni mẹ́kídà gbogbo àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ akúrú má ṣe é yàn jẹ ẹkùn ọkọ làbákẹ́ méjì pọ̀ èmi á máa sọ yín pé èmi lọ tapọ́n bẹ́lẹ́ fẹ́ni tí kò ka èdè abínibí rẹ̀ kún èmi gangan lọ̀rẹ́ ìmùlẹ̀ fẹ́ni tó yan èdè abínibí rẹ̀ láàyò mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ ọlọ́wọ́ bọ́tìnì wa tó ti wà pẹ̀lú wa látàárọ̀ Ayọ̀pọ̀ ọmọ Tòwólawí adúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín adúpẹ́ púpọ̀ lọ́wọ́ Akéwì Ọlà olóhùn àdídùn ọmọ Bọ́láńlé ọmọ Ògùnláwẹ̀ ọmọ wọn ní tiẹ̀ ló sún Àkẹsàn adúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ alájà mi ọmọ Làbákẹ́ mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín ọmọ Làbákẹ́ Ògúnlẹ́yẹ
mo dúpẹ́ lọ́wọ́ yín ibi tí ẹ lọ ìrẹ̀lẹ̀ máa bá bọ̀ lágbára Ọlọ́run ọbẹ̀ Elédùmarè gbogbo ẹ̀yin pátápátá tẹ́ ẹ jẹ́ ti tèmi gbogbo yín mo dúpẹ́ lọ́wọ́ ẹ mo dúpẹ́ lọ́wọ́ alàgbà tí wọ́n fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú wa tí wọ́n ń daṣọ bò wá ní gbogbo ìgbà lóòrèkóòrè Honorable Kọ́láwọlé Wàsíù KLM tí wọ́n lọ ṣojú wa nílé ìgbìmọ̀ aṣòfin níyẹ wa Àpòkíà mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín mo dúpẹ́ lọ́wọ́ bàbá mi Alhaji Mufadil ọmọ Bankole aláṣẹ àti olùdarí iléeṣẹ́ Mapstar Project Limited mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín bàbá mi àgbàlagbà Shitu mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin náà ẹ ṣé mo dúpẹ́ ẹ ṣé púpọ̀ o ọ̀rẹ́ mi látòkè òkun lọ́hùn ẹ ṣé mo dúpẹ́ àdúrà wa gbà wọ́n gbé wa ga wọ́n tan oríṣiríṣi nípa wa fún àwọn ọmọ Yorùbá tó wà lókè òkun lọ́hùn ọ̀rẹ́ mi àgbàlagbà Abdulmojid ọmọ Adéjùmọ̀ ẹ ṣé mo dúpẹ́ o ẹ kórè òkú délé lágbára náà ọbẹ̀ Elédùmarè mo dúpẹ́ lọ́wọ́ àfáà mi abẹ́nàmọ́ mi èèyàn mi pàtàkì tó ń fún mi lómi ọgbọ́n tó ń fún mi lọ́rọ̀ àmọ̀ràn ní gbogbo gbà Muhammadu Kazeem ọmọ Oyèkọ́lá ọmọ wọn ni mo dá kẹ́kẹ́ bàbá kọ́ níta ẹ ṣé mo dúpẹ́ o mi ní tẹ́ lọ́wọ́ yín o lágbára náà ọbẹ̀ Elédùmarè ọ̀gá mi bàbá mi Adéọmọ Adébóyè Big Abbas mo dúpẹ́ lọ́wọ́ yín náà ẹ ṣé púpọ̀ gbogbo ẹ̀yin tèmi lágboolé Arábù Ìṣọ̀lá níbi tá a ti ń gbé àṣà àti ṣe Yorùbá lárugẹ gbogbo yín ni mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ wò ó àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa òun náà lẹ́wọ̀n lójú ìwòran yìí ọ̀nà tẹ́ ẹ gbà tẹ́ ẹ kàn sí wa tó bá jẹ́ pé MC ẹni tó ń darí ayẹyẹ lóde léde Yorùbá tó pọ́nbélé ẹ má jẹ́ ká sọ èdè wa nù ẹ pè wá Arábù wọn bá wa gbé lárugẹ ẹ pè wá síbẹ̀ àwa pẹ̀lú yín lọ́jọ́kọ́jọ́ ẹ wá gbé ìpolówó yín wá sí iléeṣẹ́ wa àtúbà yín ṣe bó ti tó àti bó ti yẹ tí wọ́n mọ̀ yín káàkiri gbogbo àgbọ̀láyé àfi tiwa àfi gbé tiyín lárugẹ ẹ ṣé púpọ̀ èmi máa sọ pé adúró máa ṣiṣẹ́ nínú orí gbà ohunkóhun tá a bá ṣe ẹ jẹ́ ká gbìyànjú ká tẹra mọ́ ní òkùnkùn dá lọ́jọ́ kan ẹ ṣé mo dúpẹ́ o. mo bá ṣe wù tẹ́lẹ̀ kọ̀ọ̀kan kò ṣe rí wọ́n láti máa ní tẹ́lẹ̀ kọ̀ọ̀kan kò